that, Mr. President, you do not have the power to remove a sitting governor, not even a councillor. Kàyéfì mọ̀rẹ́ o, ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ wo ọ̀rọ̀ kan mọ̀ sí méní ló ṣe méjì o láàrin President Bola Ahmed Tinubu, ìyẹn President wa ní Nàìjíríà, àti Shettima tí gbogbo wa mọ̀ sí gbákejì President. Nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin Bola Ahmed Tinubu àti Shettima ọ̀hún, ìyẹn níbi ìpàdé tí wọ́n ṣe ní Àbújá lénìí. Ọ̀rọ̀ ńlá kan mọ̀ jáde lẹ́nu Shettima ọ̀hún. Ẹ̀yin èèyàn ẹ wo kékeré lẹ sì gbọ́ òun o, ẹ tó wá gbọ́n tí Shettima sọ nínú fọ́nrán. Kódà ìgbà tó sọ lọ tó sọ bọ̀ ó tó fi dára ẹ̀ lójú, ó fọwọ́ gbàjà pé President Bola Ahmed Tinubu eré lẹ̀ ń ṣe, ẹni tẹ́lẹ̀ ẹ fẹ́ yọ lágbára kankan láti yọ ẹnì kankan lórí oyè. Ẹ gbọ́ kí ló fa rògbòdìyàn láàrin President Bola Ahmed Tinubu àti Shettima. Ṣé ẹ rí gbà tí Shettima tó sọ̀rọ̀ lọ tó tún sọ̀rọ̀ bọ̀, ó tún sọ̀rọ̀ nípa Goodluck Jonathan, ìyẹn president wa àná, ìyẹn ààrẹ àná. President Goodluck Jonathan gan fi wà lórí àlééfà gan, kódà òun gan ó mọ̀ sí tì ní o. Ẹ wo nǹkan yan o, ṣùgbọ́n ẹ wá tún gbọ́ bó ṣe ń lọ o. Ọ̀rọ̀ yìí ó ti kọjá bẹ́ẹ̀, kódà ó ti kọjá bá a ṣe rò. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàmọ́ kó wa yọ lórílẹ̀‐èdè Nàìjíríà, kọ́lọ́run má jẹ́ kógun ó ṣẹlẹ̀ o. Ẹ wo fáǹfààní ẹ̀yin tẹ́ tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà, ẹ subscribe sórí ètò wa kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní ẹ̀ bá a bá ṣe mú fúnra wa fún gbogbo ẹ̀yin èèyàn wa àti fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ ṣí ẹ̀ fọ́nrán yìí, ẹ jẹ́ kó kan ọmọdé, ẹ jẹ́ kó kan àgbàlagbà, kó kan ọkùnrin, kó kan obìnrin. Ẹ wo ẹ tún wá lọ gbọ́ fọ́nrán yìí síwájú sí i, ọ̀rọ̀ kúnnù fọ́nrán yìí o. Mr. President, you do not have the power to remove a sitting governor, not even a councillor. Igbákejì ààrẹ Tinubu, ìyẹn Kasim Shettima, vice president, ó mọ̀ takú ààrẹ Tinubu lẹ́ni. Ẹ̀yin èèyàn ṣe ṣálàgbà APC ò ti lanu báyìí. Ó lágbára o. Ẹ wá wo bó ṣe systematically tó fi takú ààrẹ. Náà bó ló ṣe takú ààrẹ, kí ló ṣẹlẹ̀ gangan lónìí? Ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Nǹkan kan ló ṣẹlẹ̀ ń lu Àbújá lónìí níbi tí igbákejì ààrẹ tó ti ń sọ̀rọ̀. Kí dẹ̀ ni wọ́n ń ṣe? Wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìwé kan tí ẹnìkan tó fìgbà kan jẹ́ mínísítà fún ètò ìdájọ́ Nàìjíríà, òun ló kọ̀wé yẹn, ìyẹn Àdókè SAN, alàgbà Àdókè, òun ló kọ ìwé yẹn. Ìgbà tí ó wá kan kí igbákejì ààrẹ Kasim Shettima kó sọ̀rọ̀, ló bá sọ̀rọ̀ ló sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tó débì kan ló bá ní òun kàn ti rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tó ń fi jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Borno, nígbà tó fi di pé àwọn Boko Haram gbalẹ̀ kókókó, tí ó jẹ́ pé insecurity tó wà ń Borno pàápàá láwọn agbègbè north lọ́hùn kó kọjá bẹ́ẹ̀. Ó ní ààrẹ Jonathan ló náà bá mọ̀ make attempt pé òun máa yọ òun nípò. Ó ló mọ̀ ti sọ̀rọ̀ yẹn, ó ti pe Attorney General Àdókè, ó tún ti pe àwọn agbẹjọ́rò míì, ó ti bi wọ́n léèrè. Kódà wọ́n ló tó lọ sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin. Ó ní Tambuwa gangan, Aminu Tambuwa gangan ló kọ́kọ́ takú ààrẹ wípé ààrẹ wa o lágbára o láti yọ gómìnà tí wọ́n dìbò yan o. Ó ló sọ ní plainly fún Jonathan pé o lè yọ o. Kódà kánsẹ́lọ̀ tán dìbò yan ààrẹ lágbára láti yọ. Ó ní bákan náà Làdókè náà tó sọ̀rọ̀ pé pírẹsidẹ́ǹtì kò sí agbára fún yín o lábẹ́ òfin o láti yọ ẹni tó bá jẹ́ gómìnà o, ẹni táwọn aráàlú dìbò yàn, pé kò sí àṣẹ o. Wọ́n ní ààrẹ Jonathan gbà yẹn ó náà gbìyànjú ẹ̀, ó ní ṣùgbọ́n plainly làwọn èèyàn sọ fún gbà yẹn pé má dánwò o lágbára tí ó fi yọ gómìnà. Ó ní kódà kì í sọ nìkan ni ààrẹ Jonathan láyé ìgbà yẹn ló fẹ́ yọ.
ó ní ṣùgbọ́n kíákíá gbogbo àwọn ẹlẹ́ tó lẹ́nu lóṣèlú tí wọ́n jọ máa wúsá ni wọ́n sọ fún wípé kò sí tó jọ president, Mr. President, you don't have the power. Ó lágbára. Now tẹ́ bá wá wo ọ̀rọ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀, ẹ rí i pé kò pẹ́ yìí náà ni wọ́n yọ gómìnà ti ìpínlẹ̀ Rivers State. Wọ́n yọ kódà àwọn akọ̀ròyìn wọ́n ní àwọn lọ bá igbákejì ààrẹ pé yíyọ tí wọ́n yọ Fubara yìí kí lèrò ti yín lórí ẹ̀. Wọ́n ní gbogbo ọ̀nà ní Shettima ìyẹn igbákejì ààrẹ ló fi yẹ ọ̀rọ̀ yẹn tí ò fi sọ̀rọ̀ wípé opportunity yẹn ló wá lò lónìí o pé ààrẹ Jonathan náà gbìyànjú ẹ̀ nígbà tó wà lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ, ṣùgbọ́n bó ṣe sọ̀rọ̀ lónìí kì í ṣe pé ó lámọ́lẹ̀ nípasẹ̀ pé ṣùgbọ́n stylishly ó ṣe kíni ó sọ pé ààrẹ orílẹ̀-èdè kò lágbára láti yọ ẹni tó jẹ́ gómìnà o tàbí ẹnikẹ́ni tí wọ́n bá dìbò yàn pé lọ́dún 2013 ní ààrẹ Jonathan ló gbé ìgbésẹ̀ yẹn táwọn èèyàn sì dìde tí wọ́n kì í lọ pé mọ́dánwò kò bá òfin mu pé ní ààrẹ ìgbà náà Jonathan ló ṣe ti ọwọ́ ọmọ ẹ̀ bọ́ sọ tó fi di wípé ó fò náà lọ́rùn lẹ̀ tó ń fi lè ráàyè parí gómìnà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Borno láyé ìgbà yẹn. Ẹ̀yin èèyàn ṣé ẹ rí pé ó lágbára báyìí? Ó lágbára o, ó lágbára. Kódà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń gbé pòrí ẹnu pé tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé kò pẹ́ náà kò pẹ́ yìí ni wọ́n ní àwọn gómìnà kan lọ́hùn-ún lókè ọ̀yà lọ́hùn wọ́n endorse ààrẹ Tinubu ṣùgbọ́n wọ́n endorse igbákejì which is Shettima. Wọ́n gbé ń gbà yẹn pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin wọn o ṣùgbọ́n wọ́n paná ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Kódà ìwé ìròyìn Gazette tó gbé ìròyìn jáde lónìí ó ní táwọn bá fowó kan wéjì táwọn fowó èjì wó kan ó lẹ́rìí wípé nǹkan kan ń ṣẹlẹ̀ lábẹ́nú tí ò tí ì hàn sí gbogbo ẹ̀ pé tó bá sì yá yóò padà yé everybody. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí o stylishly ni o ọgbọ̀ọgbọ́n ó lágbára o ọgbọ̀ọgbọ́n ni ìyẹn igbákejì ààrẹ ló fi rọra sọ̀rọ̀ sí ààrẹ Tinubu wípé bí wọ́n ṣe yíyọ gómìnà pé òun ò fara mọ́ ń tòun o kò bá òfin Nàìjíríà mu o. Ẹ̀yin èèyàn ìyẹn mo ní kí n fi tó yín létí àbí ṣó tako ààrẹ stylishly àbí ò tako ààrẹ. Ìkànnì Araba níjàre á tún máa pàdé ńgbà mí ẹ ṣeun ẹ̀yin èèyàn wa. Former President Goodluck Ebele Jonathan GCFR, with whom we have shared the sword and have now recalibrated our relationship, was mooting the idea of removing this Borno governor, and Aminu Waziri Tambuwal, the then Speaker of the House of Representatives, had the courage to tell the President that, Your Excellency, you don't have the power to remove an elected councillor. The President was still not convinced. He mooted the idea at the Federal Executive Council. I admire Mr. Mohammed Bello Adoke fundamentally for his courage and for his convictions and for his capacity to stand for what he believes in. He told the then president that, Mr. President, you do not have the power to remove a sitting governor, not even a councillor. They sought for the opinion of another SAN in the cabinet, Kabiru Turaki, who said, I am concurring with the opinion of my senior colleague. That was how the matter was laid to rest, but that was how my relationship with Mr. Bello Adoke and Aminu Waziri Tambuwal became eternally sealed.